A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire jákèjádò gbogbo àgbáláyé. Èní ni on the 22 oṣù kínní ọdún yá 2026. À ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ àwọn ẹranko tí a mọ̀ sí ọ̀yà tí olóyìnbó ń pè ní grass cutter. Gẹ́gẹ́ bá yẹ sọ fún yín lánàá, a ní sugar cane tí àti bá wọn gẹ́tì láti orí ọjọ́ ẹ̀ àti bá wọn gẹ́tì so that a fẹ́ fún wọn sí so that wọ́n jẹ sugar cane tí bá wọn ra sugar cane bẹ́ẹ̀ ni àwọn èpo ẹ̀ àdẹ̀tú bá wọn kó wá ẹ̀tìrí yẹn wẹ́rẹ́ tí ń jẹ́ ṣẹ́tìrí. Wọ́n fẹ́ràn sugar cane wọn. Ìwọ̀nba tí mo bù sí wọn bẹ́ẹ̀ lánàá wọ́n ti parí ẹ̀ báyìí. So ní wọ́n máa jẹ́, wọ́n fẹ́ràn púpọ̀ púpọ̀. Oúnjẹ wọn ni. Ó wà lára oúnjẹ tó ń fẹ́ràn jù. Pineapple, sugar cane. Bẹ́ẹ̀ náà ni ẹ̀fọ́ yẹn báyìí. A lè bá wọn lòdù oúnjẹ wá. A bá wọn lòdù oúnjẹ wá. Ẹ̀fọ́ yẹn báyìí. A tún máa dà síbí náà. Ẹ bá wo igi ẹ̀gẹ́ tí à ń sọ lánàá, ẹ rí bọ́ yẹn ti jẹ́. Ẹ ti rí. Wọ́n yẹn máa jẹ́ nìyẹn. Oúnjẹ wọn ni. Oúnjẹ wọn is very simple. Oúnjẹ wọn simple gan. Èrí ti pineapple yẹn náà, gbogbo kíní igi orí ẹ̀, ẹ̀rí kan tó ti jẹ́ kù. So oúnjẹ surplus fún wọn báyìí. Ẹ̀rí. Koiki media bringing the world closer to your doorstep. Minute 22. So oúnjẹ ti jápa sí ọ̀dọ̀ wọn sí o. So ìdánilẹ́kọ̀ọ́ náà ń tẹ̀síwájú. Ẹ̀rí bọ́ yẹn ń jẹ́ ṣẹ́rí. Wọ́n fẹ́ràn ẹ̀ púpọ̀. Koiki media will bring the world closer to your doorstep. So, tó bá tún kàn, a tún máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ bí a ṣe ń ṣe lọ. So, a máa tẹ̀síwájú. Ẹ ti rí igi ẹ̀fọ́ yẹn. So, it's very simple. Ó rọrùn gan láti sìn. Ẹranko tó rọrùn láti sìn ni. Àwọn oúnjẹ kan tó ń waste. Níjẹta ń sìn, a fún wọn ní ewé kan báyìí tí wọ́n máa fi ń ṣe mọ́ínmọ́ín yẹn. Kódà kò tẹ̀ pé 5 minutes ká tó padà sí bí wọ́n ti parí ẹ̀. So bó ṣe ń lọ nìyẹn o. A padà tún máa fi tó yín létí bá ṣe ń lọ sí. Koiki media bringing the world closer to your doorstep.